Mo kí gbogbo wa pátá, gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV. Ìyá tí ilé ẹ̀ jóná tí Àgbàlá Gabriel bá pàdé nínú ìṣòro. Ìyá yìí ti rí ìrànlọ́wọ́ gbà, owó tabua ni ó gbà ní ọjọ́ títòní tí ń ṣe ọjọ́ àìkú ọjọ́ 19 oṣù karùn-ún ọdún yìí. Owó náà lẹ́ ń wò lọ́wọ́ ìyá yìí tí Àgbàlá Gabriel ń gbélé ìyá yìí lọ́wọ́. Ẹ̀kọ́ kan ni mo fẹ́ ká kọ́ níbí gbogbo ènìyàn pátápátá. Òun ni wípé tí a bá ní ìṣòro, tá bá ní ìdojúkọ, ẹ má jẹ́ kí á ti torí ẹ̀ ká fi Ọlọ́run wa sílẹ̀. Ìgbà yẹn gangan ni ká túbọ̀ tẹra mọ́ Ọlọ́run láti máa wá lójú méjèèjì, ká ní ìfọkànsìn, ká ní ìdúró ṣinṣin. Bíbélì tilẹ̀ sọ pé bí wọ́n bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára ẹ kò tó nǹkan kan. Tó bá ṣe pé ìyá yìí ò wà nínú ìṣòro yẹn lọ́jọ́ náà, báyìí ni ò bá ṣe pàdánù ìrànlọ́wọ́ yìí. Ẹ wò ó, gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV, mo gbàdúrà àparínú wa kò ní bà tòde wa jẹ́, níjọ́ ire wa, lọ́jọ́ ayọ̀ wa, lórúkọ Jésù àní dẹni àwátì. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí, ẹ jọ̀ọ́ bá mi comment, ẹ bá mi share, ẹ bá mi like bákan náà. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá mi subscribe, ó yá lókè lọ́hùn. Hallelujah, hallelujah. Máa ń gbé ìwé yìí. Ẹnìkan ní wọ́n sì kó fún mi. Ká ní màmá yìí ò wá ṣòro Friday bọ́. Mi gbọ́. Ẹnìkan dẹ̀ fún wọn ní 500,000 náírà. Ẹnìkan náà fún wọn 100,000. 650,000 ló wà níbí. A lè máa kó fún yàyàn. Ìyá ẹ tẹ́wọ́. Màmá yìí ilé wọn jóná. Gbogbo nǹkan níbẹ̀ jóná. Bẹ́ẹ̀dì, àga, owó tán fi ń tajà wọ́n ní bí 300,000. Ó jóná mà, mo kó sínú ọgbà náà ni. Mi ò lè rí, kò ṣeé mú má tasọ àtàwọn àtìkù àti léèsì àtàgàrá àtàsọ tí mò ń tà, tébùrù tí mo fi ń tó gbá nìkan ni kò jóná bẹ́ẹ̀ bá. Mama, 100,000 àkọ́kọ́ rè, 100,000 kejì rè, ó jẹ́ lọ, 100,000 kẹta rè, ó jẹ́ lọ, 100,000 kẹrin rè, ó jẹ́ lọ, 400,000, 100,000 karùn-ún rè, ó di 500, 50,000 rè, ó di 550,000, 50,000 rè, ó di 600, 50 kẹta rè, ó di 650,000 naira. Ẹ má jẹ́ ká lójú yín. Bóòlù ló ṣe bẹ̀rẹ̀? Nígbà mo lẹ́yìn tẹ́ wà lọ́ọ̀kan yẹn, mo ní ẹ súnwájú, mo ní Olúwa rán mi sí ẹnìkan ní kí ló ṣàwátà wà lápá bí, ẹnìkan ní kí ló ṣàwátà wà lápá bí, ẹgbẹ́ ìta lolúwa ti lọ. Tí Ọlọ́run bá ṣe nǹkan fún yàn ní foundation wa, a máa ń fẹ́ kéèyàn mójútó. 650,000 kì í ṣọmọdé owó sá. Kéèyàn tó ṣiṣẹ́ tu owó ìjọ yóò mọ bó ṣe lọ. Màmá ò rè é 600. Màá wá máa fi dúpẹ́ nínú ìjọ yìí. Yàtọ̀ mi ò lè kùnà nínú ìjọ yìí. Kí ọwọ́ èyí lè bá a lè sí. Kó lè di lọ́pọ̀. Kẹ́mi náà fi kọ́ ilé. Kí n fi lọ Jerúsálẹ́mù. Kí ọlọ́run lè bá a gòkè sí. Gbogbo àwọn ọmọ mi má jẹ́ mo rè lẹ̀. Ìtọ́ la sọ̀fọ̀ mọ́tò jẹ́ kó ní orí ṣe kó láàánú gbà kí ìrówó ra mọ́tò tiẹ̀. Torí náà pinnu tí mo ṣe fún pé màá ra mọ́tò fún ní ọjọ́ kìíní tó kọ́sẹ̀ kọ̀ǹdọ́. Ọlọ́run tí màá máa ta ọjà tí gbogbo àwọn èèyàn ó mọ̀ pé Ọlọ́run dára sí mi. Ìpè tó wá pè yìí ẹ wà ní jábọ̀ ọmọ aráyé ò ní dà yín. Màmá, ṣọ́ọ̀bù tẹ́ ẹ fẹ́ gbà èmi máa débẹ̀ o.
màá dé bẹ́ẹ̀. gidi gan tí èsè pẹ́pẹ́ yá wàdà. gbogbo bó bá ṣe ná ẹ̀dùn ẹ̀jẹ̀ ká mọ̀. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ṣiṣẹ́ lọ́wọ́. kí ló dé bọ̀dá yìí kí ló dé wọ́n jókòó náà ọmọ wọn ni kí nígbà wájú ọmọ wọn kọ́ síbi àwọn ọmọ wọn ni alàgbà òórùn gbèsè rẹ́sẹ̀rẹ́ ọmọ wọn ni. ẹ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi ó dé. Now, shut the power back. Nylon, very good. Obìnrin tí mo mú dání yẹ káyọ̀. Ìlú ẹ̀kẹ́ ẹ̀ máa ṣe gómìnà ṣe màá wá nínú orí oṣù ṣe. O jẹ ti ráàánú kan gbà náà kó àlọ́ máa gbàdúrà kí mo ní méjì fún mi. Ẹ̀yin lẹ́lẹ́ jẹ́wọ́ kan èlò ẹlẹ́dẹ̀. 25,000. Báńkó 25 pounds tó jẹ náà kó wá lọ sanwó mi. Ẹ lajú àárọ̀ Sunday báyìí yìí sí kánsẹ́lì lọ́pẹ́ torí ọjọ́ Olúwa ni àwa náà àti pẹ́gbẹ́ àti pẹ́ agbọ́dọ̀ tètè dolúwo báyìí ṣùgbọ́n ní ọjọ́ Thursday ojú ẹnìkan sọ pé lọ́jọ́ Thursday ẹ jọ mo fi Ọlọ́run bẹ̀yìn ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ nọ́mbà máa fi rí yàn Thursday yìí nọ́mbà counseling pé wọ́n lọ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣàbẹ́ kì í fi bẹ́ẹ̀ sáyé tá a bá parí ṣùgbọ́n àwọn tó bá ti tètè dé tí wọ́n láwọn fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ bá ń fún wọn tálí ẹ pé tálí 30 péré kí mi lè ṣe tẹ́gbára mi lọ mi lè rí yàn ju okun yẹn lọ máa wá parí program bíi 1 àbí 2 àṣẹ kásẹ̀lẹ̀ fi yàn 30 dìbò. Ẹ̀yin lẹ́lẹ́ jẹ́wọ́ yóò lẹ́lẹ́ jẹ́ ó yẹ lọ sàn ṣé ẹ ti rí ṣọ́ọ̀bù Mi ì tí ì rí màá ẹsẹ̀ wà ní. ìgbà wo lẹ máa wà Màá bẹ̀rẹ̀ lọ́la. tó bá ti wá ìgbà wo ló máa sọ fún wa Màá wá tọ̀ ìdí. ó lè tọ́ ọ̀sẹ̀ pẹ̀lú sọ fún wa pé ti rí ṣọ́ọ̀bù ẹ wá síbò Màá wá sí ìgbàwọ̀ ìdí. pàpà lórí mi Wednesday kémi tó dé bí ó di Thursday ìpàdé di Thursday mà ẹ̀rọ mọ́ mi wà ẹ lọ́jọ́ ayọ̀ ẹ lọ́jọ́ òní dídé wà jókòó náà ní Thursday èyí wo lẹ ní fọ́tò tó jẹ́ pé ìwọ gẹ́gẹ́ ló wà ń bẹ̀ ìbá àjẹ fọ́tò tó ti pẹ́ ìbá àjẹ ètò ṣẹ̀ṣẹ̀ yà mo nílò fọ́tò rẹ̀ ń bí n Thursday ibi wọ́n fi mí pamọ́ sí Olúwa gbé mi jáde padà bí mo ṣe ní ẹ dìde Olúwa ní mọ́tì jẹ̀ wọ́n dìde ọ̀pọ̀lọpọ̀ ní rìn ṣùgbọ́n wọ́n ti fi wọ́n pamọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà láàyè bẹ̀ tí wọ́n ti tọ́jú wọn sí nìkan. mo fẹ́ ṣíwèé ìrántí kan wọn ta lẹni tó lè ṣàmì bí ọ̀run máa ṣíwèé ìrántí kan tá a bá ti parí ń sìn kò sí ìpàdé kankan tá a bá ti parí ń sìn dé bá di ilé ẹnìkan ní kí láwa máa ṣe lọ́jọ́ Thursday well tí àdúrà bá wù ọ́ gbà kò lè wá bí láàrọ̀lá kò sí pàdé o ó yóò kàn wá kúnlẹ̀ síwájú ọ̀tà kó wá bá Ọlọ́run sọ̀rọ̀ kò sáàyè wọn yé sún bí o wọn àti ìkọ́lé téyìn wọn sọ ibi èsì olúwo táwọn èèyàn dúró kalẹ̀ ẹlòmíì ọdún kan ẹlòmíì ọdún méjì
ibi yìí èso kàbí tó bá ń bọ̀ wá gbàdúrà rẹ̀ tán wákàtí méjì fún ẹṣẹ́ kí ni máa lọ lé wà á rí ọwọ́ Ọlọ́run mo ní wà á rí ọwọ́ Ọlọ́run so ní Thursday mú àwòrán tó da àwòrán rẹ tó yẹ kó wọlé wà bẹ́ẹ̀ mo dáná lọ́jọ́ yẹn Ọlọ́run lò mí fún ọkọ̀rọ̀ ènìyàn mo gba Ọlọ́run gbọ́ pé ohun tó ní ọ lára báyìí yóò mú ìtura wá mo ní yóò mú ìtura wá ẹnìkan láago mélòó lábẹ́rẹ̀ Thursday aago 7 nígbà tá a bá rí aago 9 èmi náà gba gbòǹgbòǹ ọjọ́ yẹn á pẹ́ díẹ̀ o á tó bí aago 12 ọ̀sán ká tó parí á pẹ́ á di aago 12 ọ̀sán gbogbo àwọn programu náà á sì parí ní 12 sẹ́yìn ọ̀dà méjìlá àdé dídé wáyé kí ló fẹ́ lọ́wọ́ Ọlọ́run ó yá máa béèrè. Kò dàbí kí n fi yín lẹ̀ ṣùgbọ́n mo gbọ́dọ̀ padà sólúwo báyìí. Ẹ béèrè ń tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ béèrè ń tẹ́ fẹ́ Jésù Olúwa wa mo fẹ́ ní kó o béèrè lẹ́ẹ̀kejì mẹ́kẹ́ tó béèrè yẹn lajú. Kò sí ẹnikẹ́ni tó lè gba nọ́mbà rẹ lẹ́yìn ìwé. Kò sí ìránṣẹ́ Ọlọ́run kan tó lè sọ fún ọ pé òun rí ìran kankan sí ọ ń bì. Ẹni bá lóun fẹ́ rí ọ, bóun ní ìran kan sọ fún ọ sọ pé jẹ́dádì òde ẹ wá lọ sọ fún mi wájú wọn. Bí ẹnikẹ́ni bá pèrè ní ìránṣẹ́ Ọlọ́run bí tó bá gbowó lọ́wọ́ ẹ̀ ó gbà séèmù. Kí mo ló ṣe? Àwọn ìránṣẹ́ Ọlọ́run orí òkè yìí wọ́n iṣẹ́ oúnjìbìtì olóòtítọ́ ni wọ́n àwọn onírànṣẹ́ Ọlọ́run dẹ̀rẹ̀dẹ̀ ń bì tó bá wá rèé tó kú ọ̀sẹ̀ ìpè mọ́mì tẹ̀sí ń pè lẹ́ẹ̀kan Olúwa rán mi sí yín sọ fún pé Olúwa kọ́ o wà á dẹ̀rí owó Ọlọ́run. Nọ́mbà 2 wọ́n ló fẹ́ yan ọ̀rẹ́ ń bì mọ irú ọ̀rẹ́ tó yan o mọ bí ó kálukú ti wá o mọ tí ń lé ó kálukú bọ́ o mọ tó wà lára ẹlòmíì wo ìdúró wa papọ̀ ìta gbé wá sọ̀tọ̀ọ̀tọ̀ o ìtò ń bẹ́ẹ̀ lómi ìfinra kò ṣe bójú lásán wò so ẹni ọjọ́ ògo wọ́n jẹ́ kẹ́nìkan tàpẹ́ ẹnìkan àwa làwọn ń bẹ̀ kò sẹ́nikẹ́ni bẹ̀ Jésù nìkan ló wà ń bẹ̀ aleluya wà ní ọjọ́ ògo ẹ̀yin ẹ jẹ́ òṣìṣẹ́ ẹ múra gírí Ọlọ́run kì í gan fún iṣẹ́ tẹ̀ ṣe Friday sanctuary ọ̀ṣà akọrin instrumentalist ọ̀ránṣẹ́ Ọlọ́run mo gbàdúrà ẹ ní dóhùn ìlọ́lù pàtì ẹ dẹ̀rí ọwọ́ Ọlọ́run. Thursday ẹ ṣiṣẹ́ yín kó le gan torí Thursday máa ní agbára gan ó máa ní agbára gan ó máa ní agbára a pè ní òwúrọ̀ ìdápadà sọ bẹ́ẹ̀ dẹ̀mọ̀ fọ́tò ẹ̀bọ̀ ó yá tẹ́wọ́ lẹ́ẹ̀kejì ní tó o fẹ́ kọ́ lọ́n ṣe lọ́sẹ̀ yìí ó yá máa sọ bí ojú ẹ̀ ní tó o fẹ́ kọ́ lọ́n ṣe lọ́sẹ̀ yìí máa sọ.